ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóoru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ. A dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún yín lórí ayé wa lónìí. Ògo ni fún orúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ kí ẹ gbọ́ ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, kẹ́ jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa, kẹ́ ẹ sì gbàkóso gbogbo. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín ètò wa jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ọpẹ́ ni a fi fún Ọlọ́run àti ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti ìbùkún rẹ̀ lórí ènìyàn gbogbo. Ọlọ́run wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. A dúpẹ́ pé àwọn tó wò wá nílé wọ́n wà ní àlàáfíà, àwa náà wà nínú àlàáfíà Ọlọ́run. A fi ọpẹ́ fún Ọlọ́run wa. Ògo ni forúkọ rẹ̀ títí láéláé, àmín. Lónìí ètò ẹ̀kọ́ tí a mú wá fún wa, kókó ẹ̀kọ́ náà ni bí a ṣe lè mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò. Bí a ṣe lè mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò. Ó ní kókó ẹ̀kọ́ tí a mú wá fún wa lónìí. Tí a bá ṣàkíyèsí pé ní àwọn ọ̀sẹ̀ tó lọ sẹ́yìn, à ń kẹ́kọ̀ọ́ nípa ìjọ òtítọ́ kan ṣoṣo. A ti gbé onírú ẹ̀kọ́ kalẹ̀ nípa ìlànà fún ìjọ, àwọn àpèjúwe ìjọ májẹ̀mú titun, ìjọ nínú ìpinnu àti àsọtẹ́lẹ̀ Ọlọ́run. A ti wo ìjọ ní ìmúrasílẹ̀ àti ìmúṣẹ. A ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀. Ní ọ̀sẹ̀ tó lọ pàápàá a sọ̀rọ̀ nípa àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́. Lónìí a fẹ́ pe ọkàn wa padà sí bí a ṣe lè mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò. Nítorí pé gbàtà wọnú ayé lónìí a rí pé ogúnlọ́gọ̀ ìyapa ní bẹ níbẹ̀, ogúnlọ́gọ̀ ìyapa ní bẹ nínú ìsìn Kristi. Ọlọ́run ò sì fẹ́ kí a wà nínú ìyapa bó ti wù kó mọ́. Ó ní Ọlọ́run nínú àánú rẹ̀ ló ń rọ ogúnlọ́gọ̀ àwọn ènìyàn pé a ti gbé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run a ti gbé kalẹ̀ nínú Bíbélì. Ọ̀pọ̀lọpọ̀ sì ti kúrò, wọ́n ti yapa kúrò nínú òtítọ́ tari nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìbéèrè ni pé báwo la ó ṣe padà? Kí ni àgbékalẹ̀ tọ́lọ́run gbé kalẹ̀ fún wa láti padà sínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run? Wòlíì Jeremáyà, wòlíì Ọlọ́run, ó sọ̀rọ̀ kan nípa ìmísí Ọlọ́run nínú ìwé Jeremáyà orí 10 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 23 10:23. Kí ni Ọlọ́run sọ? Ẹ gbọ́ ohun tí Ọlọ́run sọ nípa wòlíì Jeremáyà. Ẹ gbọ́ ohun tó wí. Ó ní, Olúwa, èmi mọ̀ pé ọ̀nà ènìyàn kò sí nípa ti ara rẹ̀, kò sí nípa ènìyàn tí ń rìn láti tọ́ ìṣísẹ̀ rẹ̀. Àwa kọ́ la máa tọ́ ìṣísẹ̀ wa nípa ìsìn Ọlọ́run. Ọlọ́run ti gbé ìlànà rẹ̀ kalẹ̀ fún wa. Tiwa ni pé kí a tọ ọ̀nà tí Olúwa gbé kalẹ̀ fún wa. Ìmúpadàbọ̀ sípò ìjọ májẹ̀mú titun ó ṣe pàtàkì, ó ṣe kókó, tọ́lọ́run béèrè nìyẹn, ó sì ṣeé ṣe lónìí. Àwa tá a bá fẹ́ padà sínú ìjọ òtítọ́ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run, a lè ṣe bẹ́ẹ̀ torí pé ìfẹ́ Ọlọ́run ni fún wa pé kí a kúrò nínú ìyapa bó tí wù kó mọ, kí a sì padà sínú ìjọ òtítọ́ kan ṣoṣo tàrí nínú Bíbélì. Ìdí ẹ̀ ni pé ìwé Àìsáyà orí 45 ẹsẹ̀ 8 sí 9
a sọ fún wa níbẹ̀ pé ó ní ọ̀nà mi kì í ṣe ọ̀nà yín, bẹ́ẹ̀ ni èrò mi kì í ṣe èrò yín ni Olúwa wí. Gẹ́gẹ́ bí ọ̀run ti ga ju ayé yìí lọ, bẹ́ẹ̀ ni èrò Ọlọ́run ga ju èrò ènìyàn lọ, àti ọ̀nà Ọlọ́run ó ga ju ọ̀nà ènìyàn lọ. Ọ̀nà Ọlọ́run, èrò Ọlọ́run ó ga ju èrò ènìyàn lọ bó ti hùn kó mọ. Èrò ènìyàn ò lè bá èrò Ọlọ́run dọ́gba, kò ṣeé ṣe. Àfi tí ènìyàn bá dúró láti ṣèfẹ́ Ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ ló lè bá èrò Ọlọ́run dọ́gba. Ọ̀nà Ọlọ́run àti èrò Ọlọ́run ó jìnnà sí èrò ènìyàn. Báwo la ṣe lè mọ ọ̀nà Ọlọ́run? Báwo la ṣe lè mọ èrò Ọlọ́run? Báwo la ṣe lè mọ ìfẹ́ Ọlọ́run fún wa lónìí? Ó wà nínú Bíbélì èyí tí Ọlọ́run gbé kalẹ̀ fún wa. Ohun mìíràn tọ́lọ́run fẹ́ ká ṣe ni pé Ọlọ́run fẹ́ ká sọ̀rọ̀ níbi tó ń bá ti sọ̀rọ̀, kí a sì dákẹ́ níbi tó ń bá ti dákẹ́. Ìwé Pétérù kínní orí 4 ẹsẹ̀ 11 ló kọ́ wa bẹ́ẹ̀. Ó ní tí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Tí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kó máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a funfun, kí a lè máa yan Ọlọ́run lógo, ẹni tí ògo, ọlá àti agbára wà fún títí láéláé. Àmín. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé tí a bá ń sọ̀rọ̀ kí a máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ń pe àkíyèsí wa pé kí a padà sínú ìjọ òtítọ́ tààrí nínú Bíbélì. Báwo la ṣe mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò? Ó ní ẹ̀kọ́ tí à ń gbé yẹ̀wò. A sì rí i pé ìyapa tí ń bẹ nínú ìsìn lónìí kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Ìdí tí ó fi ń ṣèfẹ́ Ọlọ́run ni pé Ọlọ́run a ò rí àkọsílẹ̀ pé kí ìjọ mímọ́ Olúwa tí a gbé kalẹ̀ nínú Bíbélì kó pín yẹlẹyẹlẹ gẹ́gẹ́ bí a ti rí nínú ayé lónìí. Bó lè jẹ́ pé a kọ àkọsílẹ̀ pé ìyapa yóò dé, ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ Ọlọ́run kí ìyapa ń bẹ nínú ìsìn mímọ́ Olúwa ìtàrí nínú ọ̀rọ̀ rẹ̀. Sọ Ọlọ́run pè wá pé kí a padà, àti wípé ìyapa nínú ìsìn lónìí ẹ̀ṣẹ̀ ni, a gbọ́dọ̀ pé gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ ni. Kíkúrò nínú ìyapa ó jẹ́ ojúṣe gbogbo àwa ènìyàn tó ń fẹ́ láti sìn Ọlọ́run. Kí ni ìdí? Ìdí ẹ̀ ni pé ọ̀rọ̀ Ọlọ́run pé. Ẹ̀gbọ́n tí ìwé orin Dáfídì, ìwé orin Dáfídì ẹ̀gbọ́n tó wí ni. Ìwé orin Dáfídì ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ ni. Ìwé orin Dáfídì sọ fún wa pé ọ̀rọ̀ Ọlọ́run ó pé. Ìwé orin Dáfídì ó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run pé. Ẹ wo ìwé orin Dáfídì orí 19 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 11 ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Láti ẹsẹ̀ 7 ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní òfin Olúwa pé, ó ń yí ọkàn padà. Ẹ̀rí Olúwa dáni lójú, ó ń sọ òpè di ọlọ́gbọ́n. Ẹsẹ̀ 8 ìlànà Olúwa tọ́, ó ń mú ọkàn yọ̀. Àṣẹ Olúwa ni mímọ́, ó ń ṣe ìmọ́lẹ̀ ní ojú. Ẹ̀rù Olúwa mọ́, pípé ni títí láéláé. Ìdájọ́ Olúwa ni òtítọ́, òdodo ni gbogbo wọn. Ẹ wo ẹsẹ̀ 10 ó ní wọ́n ju wúrà dáradára púpọ̀, wọ́n sì dùn ju oyin lọ, àti ríro afárá oyin. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ti pé. Báwo ni a ṣe lè padà sínú ìsìn tí a rí nínú Bíbélì? Báwo la ṣe lè mú ìjọ májẹ̀mú titun, ìjọ òtítọ́ padà bọ̀ sípò? Àwọn ìbéèrè tàbí àwọn ìdáhùn, àwọn ìbéèrè tí a béèrè àtàwọn ìdáhùn tí a fi sí nìyí. Báwo la ṣe lè mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò lónìí? Àkọ́kọ́ nínú àwọn ohun tá a ṣe ó ní pé a gbúdọ̀ mú májẹ̀mú Jésù Kristi gẹ́gẹ́ bí àṣẹ èyí tí a fún gbogbo ìran ènìyàn nínú ẹ̀sìn lónìí. A gbúdọ̀ mú májẹ̀mú Jésù Kristi gẹ́gẹ́ bí àṣẹ tá a fún wa nínú ìsìn lónìí. Ọ̀rọ̀ tí Jésù Kristi Olúwa wa sọ, òun ni Ọlọ́run fẹ́ fi ṣe ìdájọ́ gbogbo ìran ènìyàn lónìí. Ilé gbúdọ̀ yé wa. Ohun àkọ́kọ́ tá a gbúdọ̀ ṣe ni pé a gbúdọ̀ mú májẹ̀mú Jésù Kristi gẹ́gẹ́ bí àṣẹ fún wa lónìí. Ẹ wo ohun tọ́rọ̀ Ọlọ́run sọ. Ìwé Matthew orí 28 ká wò láti ẹsẹ̀ 18.
kí a wò sísàlẹ̀ sí ká gbọ́ ohun tí Ọlọ́run kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀. ẹgbọ́n tó Olúwa wí o. ìwé Mátíù orí 28 nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 18 sí 20 kí l'Olúwa wí. ó ní Jésù sì wá ó sì sọ fún wọn pé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a fi fún mi. ẹ lọ ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo kí ẹ sì máa baptisi wọn ní orúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́. ẹ wo ẹsẹ̀ 20 kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo ohunkóhun tí mo pa ní àṣẹ fún yín ẹ kíyèsí èmi wà pẹ̀lú yín ní ìgbà gbogbo títí tó dé òpin ayé. àmín. ẹgbọ́n tí Kristi sọ. Kristi ní gbogbo agbára lọ́run àti láyé òun láti fi fún mi pé kí wọ́n lọ sí gbogbo ayé kí wọ́n sì wàásù rere fún gbogbo ẹ̀dá kí wọ́n máa baptisi àwọn ènìyàn ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ kí wọ́n sì máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo àní ohun gbogbo tí mo ti pa láṣẹ fún Jésù Kristi láláṣẹ nínú ìsìn. bí a bá fẹ́ mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò a gbúdọ̀ mọ ipò tí a gbúdọ̀ fi Jésù Kristi gẹ́gẹ́ bí aláṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tó sọ. òun la láṣẹ nípa ìsìn Ọlọ́run lónìí. eléyìí gbúdọ̀ yé wa. ẹ tún wo tí ìwé Kólósè orí 3 gbàtà kíyèsí ẹsẹ̀ 17 kí ló kọ́ wa nípa àṣẹ èyí tí ó ń bẹ lọ́dọ̀ Kristi. ẹ wo ìwé Kólósè orí 3 gbàtà kíyèsí ẹsẹ̀ 17 kẹgbọ́n tọ́lọ́run sọ. ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Olúwa Jésù Kristi kí ẹ sì máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. ohunkóhun tá a bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe ká máa ṣe wọ́n nípasẹ̀ Jésù Kristi kí a sì máa fògo fún Ọlọ́run nípasẹ̀ rẹ̀. Jésù Kristi ní aláṣẹ. tá a bá fẹ́ mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò ohun tá a ó ṣe ni pé a ó mú májẹ̀mú Jésù Kristi gẹ́gẹ́ bí àṣẹ fún wa lónìí. ẹsẹ̀ Bíbélì ó ti gbé àgbékalẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa pé gbogbo agbára lọ́run àti láyé òun láti fi fún Kristi. ẹsẹ̀ ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 17 sọ fún wa pé ohunkóhun tá a bá ń ṣe ní ọ̀rọ̀ nírò níṣe ká máa ṣe wọ́n nípasẹ̀ Jésù Kristi. ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹ̀kọ́ tá a bá fẹ́ kọ́ ìbéèrè ni pé ṣé Jésù Kristi ló gbé ẹ̀kọ́ ìkalẹ̀ ṣé Jésù Kristi ló kọ́ wa. ẹ̀kọ́ tó ti gbélé àwọn àpọ́sẹ́lì lọ́wọ́ òun la gbọ́dọ̀ tẹ̀lé. ẹ̀kọ́ tá ò bá lọ́wọ́ Kristi èyí tá ò bá lọ́wọ́ àwọn àpọ́sẹ́lì tá ò sì rí àpẹẹrẹ rẹ̀ nínú ìsìn májẹ̀mú titun kì í ṣẹ̀kọ́ tá a gbọ́dọ̀ tẹ̀lé lónìí. àwọn ọ̀rọ̀ tá ò rí àpẹẹrẹ rẹ̀ tá ò rí pasẹ̀ rẹ̀ nípasẹ̀ Jésù Kristi a gbọ́dọ̀ pa wọ́n tì tá a bá fẹ́ mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò lónìí. ohun àkọ́kọ́ tá a ó ṣe ni pé a ó gba Kristi àti májẹ̀mú rẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ lónìí. eléyìí gbọ́dọ̀ yé wa. kọ́kọ́ nìyẹn. a ò nílò ìwé mìíràn gẹ́gẹ́ bí ìwé àṣẹ yàtọ̀ sí Bíbélì tí a bá fẹ́ mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò. Bíbélì nìkan lá jẹ́ ìwé àṣẹ wa. a ò nílò ìwé mìíràn gẹ́gẹ́ bí creed or manual or article of faith. Bíbélì nìkan lá lò gẹ́gẹ́ bí ìwé àṣẹ fún wa. a ò ní forúkọ mìíràn pé àwọn ọmọ Ọlọ́run tó ti gbàgbọ́ àfi orúkọ tá a rí nínú Bíbélì tí ń ṣe Kírísítẹ́nì àwọn tó ń tẹ̀lé Jésù Kristi. èmi ni ti Pelu èmi ni ti Apollo èmi ni ti Kéfà. tá a bá fẹ́ mú ìjọ májẹ̀mú tuntun padà bọ̀ sípò a ò ní lo àwọn orúkọ yìí mọ́. a ò ní lo wọn. tá a bá fẹ́ mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò a nílò èmi ni ti Pétérù èmi ni ti Pọ́ọ̀lù èmi ti Kéfà èmi ti gbá èmi tàwọn okòkò bàbá a ò nílò wọn mọ́. orúkọ Kristi nìkan ti tó. kí nìdí tó fi rí bẹ́ẹ̀? a rí kà pé iṣẹ́ àpọ́sẹ́lì orí 11 ẹsẹ̀ 26 bẹ́ẹ̀ ni ní Áńtíókù ni a ti pe àwọn ọmọ ẹ̀yìn ní Kírísítẹ́nì. ó ti tó. Kírísítẹ́nì ti tó. a ò nílò èmi ni gbá èmi làwọn èmi kòkò bàbá ṣáṣù a ò nílò rẹ̀. tá a bá fẹ́ mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò lónìí. ìwé Pétérù kìíní pàápàá orí 4 ẹsẹ̀ 19 ó ní bí a bá ń jìyà gẹ́gẹ́ bí Kírísítẹ́nì kí a máa yin Ọlọ́run lógo nínú orúkọ yìí. Kírísítẹ́nì ti tó. Kírísítẹ́nì ti tó. ìyẹn ti tó wa.
onírúurú orúkọ nínú ìsìn Kristi lónìí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Bá a bá fẹ́ mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò, a ó mú àwọn orúkọ onírúurú, a ó mú kúrò, a ó mú ìwé ìgbàgbọ́ creed manual, a ó mú kúrò, a ó lo Bíbélì nìkan gẹ́gẹ́ bí ìwé àṣẹ. A sì nílò èmi ni ti Paul, èmi ni ti Apollo, èmi ni ti Kéfà, èmi ni ti gbá àtàwo. A ò nílò rẹ̀ mọ́ tá a bá fẹ́ mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò. Ìkẹta, a ó sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni a ó dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. A ò ní fi àfikún sí, a ò ní yọ kúrò, bẹ́ẹ̀ la ò ní ṣàtúnṣe. Láti ìgbà àtètèkọ́ṣe wọ́n nígbà tọ́lọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì lófin, Ọlọ́run kì wọ́n nílọ̀ nínú ìwé Dítórónómì orí 4 ẹsẹ̀ 2 pé ìwọ kò gbúdọ̀ fi kún ọ̀rọ̀ wọn nì tí mo ti sọ fún yín. Dítórónómì orí 4 ẹsẹ̀ 2 ló sọ bẹ́ẹ̀. Nígbà tó tún yá, Ọlọ́run tún kìlọ̀ nípasẹ̀ ìwé òwe orí 30 ẹsẹ̀ 5 sí 6. Ó ní ìwọ kò gbúdọ̀ fi kún ọ̀rọ̀ náà ká má bàa mú ọ ní èké. Ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 18 sí 19 àtúnkì wá nílọ̀ bẹ́ẹ̀ pé ìwọ kò gbúdọ̀ fi kún, bẹ́ẹ̀ ni ìwọ kò gbúdọ̀ yọ kúrò nínú ìwé àsọtẹ́lẹ̀ yìí. A ti kì wá nílọ̀ láti ìgbà dé ìgbà pé Kírísítẹ́nì nìkan la gbúdọ̀ jẹ́. A gbúdọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. A ò gbúdọ̀ fi kún, bẹ́ẹ̀ la gbúdọ̀ yọ kúrò. A gbúdọ̀ sọ gẹ́gẹ́ bí Olúwa ti wí. Ìkẹrin, a gbúdọ̀ gbé Kristi sókè gẹ́gẹ́ bí orí àti ọkọ̀ fún ìjọ nìkan. Kristi la gbúdọ̀ gbé sókè gẹ́gẹ́ bí orí àti ọkọ̀ fún ìjọ. Kí ni Bíbélì kọ́ wa nínú ìwé Éfésù orí 5? Ìwé Éfésù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 23. Kí ni Bíbélì sọ fún wa? Kristi nìkan la gbúdọ̀ gbé sókè gẹ́gẹ́ bí ọkọ̀ àti orí fún ìjọ. Ẹ̀gbọ́n tó wí o láti ẹsẹ̀ 23. Ó ní nítorí pé ọkọ ní í ṣe orí aya, bí Kristi ti jẹ́ orí ìjọ ènìyàn rẹ̀, òun sì ni olùgbàlà ara. Nítorí náà gẹ́gẹ́ bí ìjọ ti tẹríba fún Kristi, bẹ́ẹ̀ sì ni kí àwọn aya kí ó máa tẹríba máa ṣe sí ọkọ wọn ní ohun gbogbo. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ràn ìjọ tó sì fi ara rẹ̀ fún un. Ẹ wo 26, kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi omi wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi. Kristi nìkan la gbọ́dọ̀ gbé sókè gẹ́gẹ́ bí orí àti ọkọ̀ fún ìjọ. Ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 18 ó sọ fún wa pé ó sì ní orí fún ara, èyí ni ìjọ. Ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ìkarùn-ún, a gbọ́dọ̀ tẹ̀lé májẹ̀mú tuntun, ìlànà fún ìjọsìn. A gbọ́dọ̀ tẹ̀lé májẹ̀mú tuntun torí pé májẹ̀mú tuntun ní ìlànà tọ́lọ́run gbé kalẹ̀ fún ìjọsìn. Nínú májẹ̀mú tuntun la lè rí ìlànà tí Jésù Kristi gbé kalẹ̀ fún ìsìn. Nínú ìwé Jòhánù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 21 sí ẹsẹ̀ 24 21 sí 24. Níbẹ̀ la ti rí nígbà tí Kristi sọ̀rọ̀ nípa ìsìn mímọ́ tí yóò ṣe ìtẹ́wọ́gbà lábẹ́ ìsìn májẹ̀mú tuntun. Ìsìn mímọ́, ìsìn òtítọ́ àti ẹ̀mí. A gbọ́dọ̀ dúró lórí ìsìn tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ nínú májẹ̀mú tuntun. A gbọ́dọ̀ padà sínú iṣẹ́ ẹ̀sìn májẹ̀mú láéláé láti máa ṣe wọ́n torí pé a kì wá nílọ̀. Ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 9 kì wá nílọ̀. Ó ní a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, ẹ̀yin tí ń fẹ́ ká dá yín láre nípa iṣẹ́ òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Bí ènìyàn bá padà sínú òfin Mósè láti máa ṣe wọ́n nínú iṣẹ́ ẹ̀sìn lábẹ́ májẹ̀mú tuntun, a sọ pé a ti yà á kúrò lọ́dọ̀ Kristi. Ìkẹfà, a gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì ó kọ́ wa pé ìṣọ̀kan ó ṣeé ṣe nínú Kristi. Ìyapa Ọlọ́run kórìíra rẹ̀. Ìṣọ̀kan ó ṣeé ṣe. Kí ni tó fi rí bẹ́ẹ̀? Nígbà tá a kíyèsí Kọ́ríńtì kínní orí 1 ẹsẹ̀ 10 sí 12 kẹgbọ́n tí Bíbélì sọ. Kọ́ríńtì kínní orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 10 sí 12 kí ni Bíbélì wí, ẹgbọ́n tọ́lọ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹsẹ̀ 10, ó ní mo sì bẹ̀yín ará ní orúkọ Olúwa wa Jésù Kristi kí gbogbo yín máa sọ̀rọ̀ nǹkan náà
àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín, ṣùgbọ́n kí a lè ṣe yín pé ní inú kan náà àti ní ìmọ̀ kan náà, nítorí a ti fi hàn mí nípa tiyín ará mi látọ̀dọ̀ àwọn ará ilé Cleo pé ìjà ń bẹ láàrin yín. Ǹjẹ́ èyí ni mo wí pé olúkúlùkù yín wí pé èmi ni ti Paulu, àti èmi ni ti Apollo, àti èmi ni ti Kéfà, àti èmi ni ti Kristi, àpín Kristi bí? Ṣé Paulu ni a kàn máa gbélébùú fún yín bí? Tàbí ní orúkọ Paulu ni a baptisi yín sí? Ìtàn sọ ni pé a gbọ́dọ̀ mọ̀ pé Bíbélì kọ́ wa lẹ́kọ̀ọ́ pé a gbọ́dọ̀ wà ní ọ̀kan, a gbọ́dọ̀ wà ní inú kan náà, a gbọ́dọ̀ wà ní ìdájọ́ kan náà, kò gbọ́dọ̀ sí ìyapa láàrin wa. A gbọ́dọ̀ mọ̀ pé ó ṣeé ṣe fún gbogbo wa láti wà ní inú kan náà. Ìwé Jòhánù orí 17 ẹsẹ̀ 19, Jésù Kristi gbàdúrà, John 21, ó gbàdúrà pé kí gbogbo àwọn tí yóò gba ọ̀rọ̀ àwọn àpọ́sítélì gbọ́ kí wọn kó lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí òun ti jẹ́ ọ̀kan nínú bàbá àti bàbá nínú òun, kí àwọn náà kó lè jẹ́ ọ̀kan nínú wa. Àti rí kà pé Ọlọ́run nínú àánú rẹ̀ ó fẹ́ kí gbogbo wa kí a padà sínú Bíbélì, kí a sì padà sínú ìmúpadàbọ̀sípò ìjọ òtítọ́ kan ṣoṣo tí ó gbé kalẹ̀. Ìkeje, Ọlọ́run fẹ́ kí gbogbo wa wà ní inú kan náà, ìdájọ́ kan náà, àti ká máa sọ ohun kan náà, kí ó má ṣe sí ìyapa nínú wa. Ìkẹjọ, dídá ìjọ májẹ̀mú tuntun padà ó gbúdọ̀ jẹ́ ohun tí gbogbo wa gbúdọ̀ nífẹ̀ẹ́ sí. A gbúdọ̀ nífẹ̀ẹ́ sí pé kí a dá ìjọ májẹ̀mú tuntun padà sí bí ó ti wà tẹ́lẹ̀ rí. Ìdí tá a gbúdọ̀ nífẹ̀ẹ́ sí ni pé Jésù Kristi ló gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 22, ó ní ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ìpòkú kì yóò sì lè borí rẹ̀. Ọlọ́run sì fẹ́ ká mọ̀ pé dídó nínú ẹ̀kọ́ Kristi ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún wa láti ní ìyè àìnípẹ̀kun. Bàbá dó nínú ẹ̀kọ́ Kristi, ó ṣe pàtàkì fún wa láti ní ìyè àìnípẹ̀kun nípasẹ̀ rẹ̀. Ẹ̀gbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni Jòhánù 2 ẹsẹ̀ 9, ó ní ẹni tó bá ré kọjá tí kò dó nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tó bá dó nínú ẹ̀kọ́ òun ni ó gba bàbá àti ọmọ. Bá a bá dúró nínú ẹ̀kọ́ Kristi, ó fi hàn wá pé ìrètí ìyè àìnípẹ̀kun yóò jẹ́ ìpín wa ní ọjọ́ ìkẹyìn. Àdúrà wa sí Ọlọ́run ni pé Olúwa yóò ràn wá lọ́wọ́ láti mọ ohun tó yẹ ká ṣe, gẹ́gẹ́ bí a ti sọ fún wa pé bí a ṣe lè mú ìjọ òtítọ́ padà bọ̀ sípò lónìí, àti kọ́ wa ohun tá ó ṣe. Tiwa ni pé ká ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, yóò sì fìfẹ́ rẹ̀ hàn wá, yóò sì jẹ́ kí ìmọ̀ rẹ̀ ó yé wa láti máa tẹ̀síwájú nínú rẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tí ẹ bá fẹ́ láti béèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé, kó sì máa bá wa pé, kó sì ràn wá lọ́wọ́ ká kó lè ṣèfẹ́ rẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.